Breaking news. The Osun State Governorship Election Petition Tribunal sitting in Osogbo has sacked Governor Ademola Adeleke as the elected governor of the state. The Osun Election Petition Tribunal sitting in Osogbo, Osun State, the capital, on Friday, ordered that the certificate of return given to the state governor, Senator Ademola Adeleke, be withdrawn with immediate effect. While reading the judgment in Osogbo, he stated that the conduct of the election was not in competence with the Electoral Act. The major judgment, which was read by the chairman, Oda Oyetola, scores the major lawful vote of 314,931 against Adeleke 219,666. The beavers report that the other side tender, should supersede the one that we got and we tender. That's the summary of that. Thank you, sir. Anything else? Sir. Hello, sir. Sir. Yoruba, sir. Yoruba, sir. Yes. Channel live. Yoruba, sir. Watch. My brother, I need you. Fún àǹfààní ẹ̀yin tí ẹ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, gẹ́gẹ́ bí a ti ṣe mú wá fún yín láti àárọ̀ lórí ìkànnì yìí, ìlú Òṣogbo ni a wà níbi tí wọ́n ti ṣe ìdájọ́ awuyewuye tí ó wáyé nínú ètò ìdìbò tí wọ́n ṣe kọjá ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n sì ti dá. That was freely conducted on the 16th of July 2022. The reality on ground is that we are dissatisfied, and the necessary legal steps for the purpose of challenging that judgment, we will embark upon it. Okay, what's your reaction on the minority judgment? The minority judgment it may not really be the judgment of the court, but we are in total agreement with the position of the minority judgment as delivered. But you will recall that it's only two people that deliver judgment in respect of this matter. Thank you. Thank you. Yes, sir. Ní Yoruba, BBC Yoruba. Why? Nathaniel Oke lórúkọ mi. Kí ni nǹkan tó ṣẹlẹ̀ nílé ẹjọ́? Ó wà ohun tó ṣẹlẹ̀ nílé ẹjọ́. Òun náà ni gbogbo nǹkan tí wọn náà ti gbọ́ yẹn. Ó ní mo ti sọ yẹn. Mi ò fẹ́ sọ ní Yorùbá ju bí mo ti sọ yẹn lọ. God bless you. Yes, sir. Sorry, sir. Just a minute. Dismissed the DVR report issued by INEC, the first respondent. That was not correct. Okay. The tribunal has the majority. Well, one of the judges of the tribunal, the chairman, delivered what appears to be a majority judgment. The second member of the panel delivered a dissenting judgment. The third member thanked everybody, but did not read any judgment. These are issues we will have to get back to the commission. Ẹjọ́ sá, ní ṣókí ní Yorùbá, ní ṣókí. Ṣókí ní Yorùbá, Dr. Abiodun Ismail Sakalayodun ẹsẹ̀. Mo dúró fún, mo wà lára ìkan nínú àwọn tó dúró fún Oyetola àti APC. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àṣeyọrí tí Ọlọ́run fún wa lénìí. A rọ̀ gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun, a fẹ́ ìjà, a fẹ́ ìjọ̀gbọ̀n. Bó ṣe lọ bọ́lọ́run ṣe fẹ́ bí ẹ̀tọ́lọ́run dẹ̀ yàn nìyẹn, kí ẹnikẹ́ni má torí ọ̀rọ̀ òṣèlú wá sọ wípé a fẹ́ jà àbá fẹ́ dà lóru. Tí àwọn apá kejì ní tó bá wù wọ́n ni wọ́n máa ṣe, bóyá wọ́n ṣì ń lọ sókè jù bẹ́ẹ̀ lọ, gbogbo wa àbára wa ń bẹ̀ àdẹ̀bọ̀ lọ́hùn bẹ̀. Ẹ ṣé, àdúpẹ́ lọ́wọ́ yín, ẹ kú àdúró tì yín, àdúpẹ́ fún àdúró tì yín, ẹ ṣé o. Orúkọ mi ni Dr. Abiodun Ismail Sakalayodun ẹsẹ̀. Mo jẹ́ ìkan nínú àwọn agbẹjọ́rò fún APC àti Gọ́vnà ßreaks Oyetola. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ní èyí fún àṣeyọrí tí Ọlọ́run fún wa. A dúpẹ́ wípé a pàdánù ẹnì kankan títí di ọjọ́ òní. Mo dẹ̀ rọ̀ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́tùn lósì
wípé ọ̀rọ̀ òṣèlú kò ń ṣe nǹkan tí a gbọ́dọ̀ máa ṣe ní bó o bá ọpá bó o bá o bù lẹ́sẹ̀. Ẹ jẹ́ kí àlàáfíà kó jọba. Ilé ẹjọ́ ó ti dá tèmi. Àwọn apá kejì tó bá tún fẹ́ lọ sí òkè lẹ́yìn kò tẹ́mi lọ́rùn, kò fa ìjà rárá, kò dẹ̀ fa pé kí ìlú kó dàrú. Àlàáfíà ó ní nǹkan àkọ́kọ́ tí gbogbo wa gbọ́dọ̀ máa lé. Abára wa ń bẹ̀, Ọlọ́run dẹ̀ wà ń bẹ̀ tó ń dúró tì wá. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́ ẹ ṣe dúró tì wá nínú àṣeyọrí. Ẹ rí wípé nígbà tí èsì ìbò jáde tí wọ́n ní pé àwa kọ́ la wọlé, àdàlúrú o, nítorí ẹ ká ṣe la ṣe àwa sí ilé ẹjọ́. Ilé ẹjọ́ dẹ̀ ti dá wa láre léni. Ẹ ṣé púpọ̀.